Ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá ọmọ omíyalé lèmi ń jẹ́, máa lémi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọbọ̀ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ máa gbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbọ́ yàyà mọ́yà ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá tí mo sì nígbàgbọ́ wípé Ọlọ́run Olódùmarè á ṣe kíni á gbà fún wa. Mo kẹ́yìn ẹ̀lẹ́ ula mọ́hu warasatul anbiyahi ẹ̀yin àfá Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́ Mukaddam Sheikh àfá àkọ́mọlẹ́sìn àfá àkọ́mọlédè pẹ̀lú gbogbo mùsùlùmí pátápátá. Mo kí yín pé assalamu alaikum warahmatullahi wabarakatuhu. Mo wá kẹ́yìn bàbá mi ìyá mi ẹ̀gbọ́n mi àbúrò mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì Reverend Bishop nínú ìjọ àgùdà ìjọ mímọ́ ìjọ onírìbọmi kérúbù and sẹ́ráfù Celestian. Mo kí yín pé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo ìdílé yín pátápátá. Mo wá tara ṣàṣà mo kẹ́yìn ìyá mi bàbá mi ẹ̀yin ẹlẹ́sìn kẹ̀sìn kẹ̀yin ẹlẹ́sìn àbáláyé. Mo kí yín pé ewé á máa jẹ́ egbò á máa jẹ́ àní ṣe ewé yẹ́já àní ṣe egbò wà àlùbáríkà àwọn t'Olódùmarè tó kó lé ayé lé lọ́wọ́. Àbáríkà àwọn t'Olódùmarè tó kó lé ayé lé lọ́wọ́. Mo wá ṣèbẹ̀yìn ìyá mi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ̀yin abiyamọ tí dúró tọmọtọmọ yìí fi ṣubú ẹ̀yin abiyamọ tí dúró tọmọtọmọ yìí fi ṣìṣe. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi ọ̀ká fọ́ ọ̀kan nù ẹ̀ ń fọ̀ká ṣoré kiri èyí tá ẹ fi ń ṣoré kiri ẹ fi ṣàwa ọmọ Yorùbá ẹ fi ṣe wá lóore owó ẹ fi ṣe wá lóore ọlá ẹ fi ṣe wá lóore àìkú tí ṣe baálé ọrọ̀ tó dẹ́yìn làgbà gbanigbani. Mo wá ṣèbà orí tó kún tí ò ní ná mo ṣèbà ọjà tó kún tí ò lérò mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò ní rúgbìn ẹ̀yin àgbà gbanigbani mo ṣèbà yín o. Mo wá kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá látòrí gọ́vnà Ṣèyí Mákindé gọ́vnà Babájídé Sanwó-Olú gọ́vnà Dàpọ̀ Abíọ́dún gọ́vnà Lucky Ayédatiwa gọ́vnà Abíọ́dún Oyèbánjí pẹ̀lú gọ́vnà Adémọ́lá Adélékè. Mo kí yín o a kú iṣẹ́ ìlú Olódùmarè yóò mọ kún yín lọ́wọ́. Ẹ má bínú wípé mò ń dose díẹ̀ àwọn iṣẹ́ kan tá a ṣe òun ló fà á kò tí ì pẹ́ náà bí aago bíi 11:30 ni mo wọlé àmọ́ a gbọ́dọ̀ má fọmọ Yorùbá ní update níbi tá a bá nǹkan dé àbí tíbi tí nǹkan lọ òun ló fà á ẹ má bínú. Mo wá kí kábíyèsí ọ̀nẹ́rẹ̀ṣà ìgbìnìbí àti àkún aláṣọ àlàfófó gbò ọ̀jájá fìdí ọ̀tẹ̀ jẹlẹ̀ ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jẹ́jẹ́dẹ second Ọọ̀ni Ilé-Ifẹ̀. Mo fi kí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ ọba ńlá tí gbàdọ̀bálẹ̀ ọba ọba ẹnjìníà Abímbọ́lá Hakeem Ọ̀wọ́adé. Ikú bàbá yèyé bàbá mo kí yín o kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kẹ́sì ọba kó jẹ́ kó kárí kése. Mo fi yín kí bàbá tèmi ọba Dr. Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Akínlóye the first. Bàbá kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kẹ́sì ọba kó jẹ́ kó kárí kése. Mo wá kí alànà fún gbogbo ọmọ Yorùbá pátápátá yẹ bàbá wa Professor Bánjí Akíntóyè k'Olódùmarè kó jẹ́ ká ròrùn yín ṣaṣọpẹ́ kẹ́ ẹ fọwọ́ páwú kẹ́ ẹ fèrègì jòbì. Mo kí májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ èjìká tí ọ̀já sọ ọ́ bọ́ lọ́rùn ẹni. Àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté ojú tó lé ojú tó ko. Olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò bàbá Michael bàbá Yọ̀mídé bàbá Ronaldo bàbá Àṣàbí. Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde ọmọ aládéládé ládé Aláàfin Ọ̀ládé adé orí aládìkú ńlá gbà fáláàfin ọba rú ọ lójú
mo bá ti pàdé ikú bàbá yẹ̀yẹ́ pako pí lọ́nà yan ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé ẹlẹ́wù ètù bíyàn léèrè gbéṣẹ́ lóòótọ́ adé orí aládìíkù ńlá gbà fáláàfin. mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá, mo kí gbogbo ọmọ Yorùbá ní Kogi, mo kí gbogbo ọmọ Yorùbá ní Kwara, mo kí gbogbo ọmọ Yorùbá ní Bayelsa, mo dẹ̀ kí gbogbo ọmọ Yorùbá ní Delta, pẹ̀lú gbogbo ọmọ Yorùbá ní diaspora. ẹrù tí abiyamọ kì í tú wò, wọn ò ní gbé kẹ́nìkọ̀ọ̀kan wa mọ́lé, àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Àdìsá ti sọ̀rọ̀, olóyè Sunday Igboho ṣá sọ̀rọ̀, májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté. ẹ má bínú pé kì í pọ̀, ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ bá a bá kàdìsá. Ìgbòho sọ̀rọ̀ o, kí ni bàbá wí? Bàbá sọ̀rọ̀, àmọ́ kó tó di pé màá lọ bí ọ̀rọ̀ tí bàbá sọ, kó tó di pé màá lọ bí ọ̀rọ̀ tí Àdìsá ọmọ Adéyẹmọ tó sọ, màá fẹ́ kí a ṣe kíni? Màá fẹ́ kí a wo fídíò kan tí ń jà ràìnràìn lọ́wọ́. Fídíò wo sì ni fídíò náà? Ibi tí Gani Ige Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò, tí a ti lọ rèé kí àrólé Oòduà pẹ̀lú bíbọ̀ lọ́wọ́. Lóòótọ́ tòótọ́, ìgbà tí Gani ti jàre Ọ̀nà Kakanfò kò lè dọ̀bálẹ̀ fọ́ba kankan, àmọ́ irú ọba wo ni ò lè dọ̀bálẹ̀ fún? Tí Gani Adams tó bá fẹ́ kí Aláàfin Ọ̀yọ́, ǹjẹ́ máa ń nawọ́ sí ni bí? Ṣé máa ń nawọ́ sí ni? Ntọ́fà ni wípé wọ́n ti rí Ọ̀nìrìṣà fíjù, wọ́n ti rí fíjù. Kọ́mọ̀ wàá dàbí àsọdùn, àbí wípé bóyá fẹ́ fi bà Gani jẹ́ ni màá fi fẹ́ kẹ́ ẹ wo fídíò yìí. Ẹdún náà, kàrámọ̀ Gani gan ti pọ̀ jù lórí Ààrẹ Ọ̀nà Kakanfò àbá ààrẹ kí ló jẹ yìí ná. Kàrámọ̀ yìí ti pọ̀ jù. Gani ń lọ ọ̀tọ̀lẹ́ tí ń bá kágbádá, àrólé Oòduà gan wọn máa bá kásọ lẹ́yìn pé wọ́n máa gbé ọ̀pá, wọ́n sì máa sun akígbe ọmọ kígbe lọ́wájú, wọ́n sì gbọ́ bùrẹ́là lé wọn lórí. ẹ máa wo Gani o, ẹ jẹ́ fi fídíò hàn yín, ẹ jẹ́ fi hàn yín. Òun rèé, ẹ wo Gani ní tí a máa ṣe láyé wọn nu. ẹ rí ọ̀tọ̀lẹ́ ń tọ́ kágbádá lẹ́yìn, ẹ wò bó ṣe nawọ́ sọ́ọ̀nìrìṣà. mo fẹ́ kẹ́ ẹ táàrin ń wò ní, ẹ wò ó ń bọ̀, ẹ wò bí a ṣe ń bá kágbádá lọ. ẹ ti rí, ẹ wò bó ṣe nawọ́ sọ́ọ̀nìrìṣà. Kálọ̀ ni ò sí lórí ìjókòó ni I'm very sure it will stand tall láti kí Ọ̀nìrìṣà, àmọ́ torí pé Ọ̀ọ̀ni ń bẹ lórí ìjókòó, ẹ̀tọ́ Gani ọ̀nàwọ́ ìsọnù sọ́ọ̀nìrìṣà. ẹ jẹ́ á gbàgbé, ẹ jẹ́ á sọ reality, ẹ jẹ́ á sọ bọ́rọ̀ ṣe wí ẹwà àti bó ṣe yẹ kó lọ. ẹ̀tọ́ Gani
lábẹ́ bó ti lè wù kó rí kò náwó sí Ọ̀nìrìṣà láti kí bèlèǹtàṣe pé ẹ wàá dúró lọ́rin Ọ̀nìrìṣà lọ́rùn. àmọ́ ọ̀pọ̀ nǹkan ẹ̀rí pé mo máa ń sọ pé ultramodern ààrẹ ceremonious ààrẹ ọ̀nà kakanfò ní Gani ò ní nǹkan kan tó fẹ́ ọ̀fà lẹ̀ Yorùbá ju àwọn ọ̀pá tí ń gbé kí àti kí ẹ máa bá a kágbádá lọ. èmi ò dẹ̀ rí Gani bá wí bí òòsà wọn tí òòsà assignment wọn kó pé kẹtọ́ lọ rèé ta candidate f'Aláàfin Ọ̀yọ́. gbogbo àgbáyé ló mọ̀ pé ikú bàbá yèyé nìkan ló lóore ọ̀fẹ́ àti fìyàn jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò. lẹ́yìn Aláàfin Ọ̀yọ́ kò sọ́ba tó tún tóru rẹ̀ dẹ́wò ńlẹ̀ Káàárọ̀ Oòjíire. àmọ́ ká tó fìyàn joyè láàrin ìlú ẹ jẹ́ á kọ́kọ́ yẹrú ẹni bẹ́ẹ̀ wò wípé kí gẹ́gẹ́ láti máa ṣe bọ́ rẹ̀. kí láti máa ṣe bọ́ Gani tó fi jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. tí gbogbo ọmọ Yorùbá bá ń pariwo olóyè Sunday Igboho OOSHA kì í ṣe pé wọ́n kàn ń pariwo. olóyè Sunday Igboho OOSHA ò jẹ́ oyè pé bóyá kinní kankan àbí sáré kó kúnlẹ̀ wájú ọba kan kó joyè. akọni Oòduà ilẹ̀ Yorùbá tẹ́ ń wò yẹn àpapọ̀ lọ́balọ́ba ń gbà náà lọ́ọ̀ni Ìlá Fàdìsá gbogbo ọ̀dọ́ Yorùbá pátápátá lọ́fẹ̀ẹ́nu kò wípé ẹni tí akọni Oòduà ilẹ̀ Yorùbá tọ́ sí Ìgbòho ni. torí wọ́n wo àti máa ṣe bọ̀ Àdìsá ṣètògùn Mọdákẹ́kẹ́ ní ká sọ tàbí ìgbà tó dúró gidigba sẹ́yìn bàbá wa Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà nígbà táwọn ọ̀tá digun mọ́ bàbá yìí ṣe ní ká sọ ni àbí ti ẹ̀tọ́ ọmọnìyàn tó lóyè Sunday Igboho kì í gbà kí wọ́n tẹ̀ lójú mọ́lẹ̀ ṣe ní ká sọ ni. ẹ wá bá ń gbéwò sórí òṣùwọ̀n ẹ gbéwò síra wọn. Gani Adams dá OPC sílẹ̀ kí ni wọ́n fẹ́ gbé OPC ṣe wọ́n fi ń rẹ́ni jẹ bí ká lọ gbàyàwó èèyàn kan àbí kówó di wàhálà. àwọn nǹkan tí máa ń fa làkàdí òun nìyẹn tí ń fọ OPC ṣe. bí kíran Yorùbá ó lọ sápá ọ̀tún kí Gani Adams àtàwọn ikọ̀ rẹ̀ kan gba ọ̀nà òsì ntí Gani ń fipò tiẹ̀ tí fi ń ṣe nìyẹn. àwa ò wá ní kẹ́ ẹ má fipò yín ṣe tó bá wù yín Ààrẹ Ọ̀nà Kakanfò. àmọ́ àwọn ọba wa èé ṣe ní àrífín kì í ṣe ní àrífín. bẹ́ẹ̀ ni lóòótọ́ Gani ò lè dọ̀bálẹ̀ fọ́ba kankan àmọ́ courtesy demand àátẹ̀ kíni kì í ṣe pé a dọ̀bálẹ̀. àwọn kíkíni kan wà tí Yorùbá ní tó bùháyà tó jẹ́ wípé gbogbo àgbáyé gòórì wípé ó ṣàpọ́nlé ẹni yẹn tó yàtọ̀ sí ká bọ́ ọ̀yàn lọ́wọ́ kò sínú àṣà àti ìṣe ìran Yorùbá. ìwà àrífín gbà ní ká bọ ẹni tó juni lọ ká bọ́ lọ́wọ́. àfi tó bá jẹ́ wípé o ti ṣe gbogbo ìgbésẹ̀ tí ọmọlúàbí gbọ́dọ̀ ṣe fẹ́ni tó jù lọ tẹ́ni wá fà ọ́ lọ́wọ́ sókè pé kó o dìde tó wá bọ̀ ọ́ lọ́wọ́ ló kù. irrespective of the position you may be, don't disrespect our thrones. bàbá wa Ọbásanjọ́ wọ́n wo ọjọ́ orí Ọ̀nìrìṣà wọ́n dọ̀bálẹ̀ wọ́n ná gbalaja. ìgbà tí pírẹsidẹ̀ntì wa tòní Bọ́lá Ahmed Tinubu tí wọ́n kí Ọ̀nìrìṣà lọ́jọ́ kan
tó jẹ́ wípé kíkí yẹn ò tẹ́ àwọn ọmọ Yorùbá lọ́rùn, àwọn èèyàn ṣèkọlù sí wọn. Ìgbà tí wọ́n padà lọ wọ́n ti wà lórí àpèrè gẹ́gẹ́ bí ààrẹ, wọ́n tẹ̀ tán yányán fún Ọ̀nìrìṣà ni. Táwa ni ọ̀gá ní tọ̀nàwọ́ sọ Ọ̀nìrìṣà lórí ìjókòó, ọwá ń lọ wọ́n wá bọ́ kágbádá sí ọ̀ anyanga. Tí tó gèlètè mífín sọ tí dàda ayé ti dà fúnra Yorùbá rí, ọkọjá pipeline tẹ́gbà contract ẹ̀ láyé Jonathan lọ ni. Yàtọ̀ sí pipeline tẹ́gbà contract ẹ̀ Gani, kí ló tún ṣe fúnra Yorùbá? Ilé ìsọjọ́ ọ̀rọ̀. Àmọ́ bí mo ṣe ń wo fídíò yẹn, àbí ẹ̀wò ni, bí mo ṣe wo fídíò yẹn inú bí mi. Ó rèé, ẹ̀yin náà wò, a wà ń bi ìwúyè Ọ̀nìrìṣà, ìwúyè Aláàfin Ọ̀yọ́, àwọn àbọ̀ kágbádá. Ẹjọ́ kí ló burú nínú kí Gani Adams kọ́ tẹ̀ tán yányán kọ́ wá ṣẹ̀ṣẹ̀ náwó? Ṣẹ̀rí pé bákan náà bó ṣe kí Ọ̀ọ̀ni náà ló ṣe kí àwọn yòókù náà, bó ṣe náwó ọbùn náà ló ṣe nà sàn yòókù náà. Dàmísù ṣe irọ́ àbí ipò kan náà ni ìwọ àtọ̀nìrìṣà wà, níbo ẹgbẹ́ bí wọ́n kán. Béèyàn ṣerú rẹ̀ sí okùn Adésíjú Adé kò ní farare lọ, béèyàn ṣerú rẹ̀ sátàdá lówó lódùn bí ìyèrè kò ní farare lọ, táfi ọjà rí Ọ̀nà Kakanfò. Torí náà ń kọ́ Gani, ẹ lọ rèé ṣe jẹ́jẹ́. Gbogbo kò tẹ́dá bá wà láyé ká ní sùúrù, o. Ọlọ́run ló lówó, Ọlọ́run ló lọ́lá, Ọlọ́run ló làkókò, Ọlọ́run ló ní wá, Ọlọ́run ló mọ̀gbà tó ní kálukú tó kọ́nú ayé. Gbogbo kìràkìtà ẹ̀dá pọ́pẹ́ bóyá ẹsẹ̀ mẹ́fà náà ni. Olówó òní ó kú, òbímọ òbí ó kú. Ẹ wá jẹ́ á máa rántí ọjọ́ kan àjọkàn, ọjọ́ tí wọ́n pè wá tà ní dáhùn mọ́, tí wọ́n ti pààrọ̀ ọkọ̀ wa pé ẹgbókù bọ́ta, àbí tí wọ́n ti lọ rèé gbé ẹlòmíì ẹni ó pupa wọ́n lọ rèé gbé sínú yìnyín, yóò wá dúdú bọ́ àwọn kọ́kọ́ fìyà jẹ fáìmọye oṣù ní mọ́ṣúárì. Ọjọ́ tíyàwó ṣe bẹ̀ táà ní rẹ́nu fi jẹ́, tí náà dilẹ̀ lẹ́yìn asusu jẹ́. Ṣe jẹ́ a máa rántí ká fi wùwà bí ẹni tí ó kú tó ń tọ̀la, káyé wọ̀run sùnsùnsùn bí ẹni tí ò ní kú mọ́. In tó ní kálukú bá ṣe lónìí, ọ̀rọ̀ ọ̀tàn ni ó dàbódọ̀la. Owó kí lo ní? Ipò kí lo ní tí ń gùn ọ́? Àwọn kan ti ní ipò tó ju ti ẹ lọ. Kárúnà ńkọ́? Balkisu alága ńkọ́? Sùlẹ̀mánà ńkọ́? Àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tán ti lògbà. Ẹni tí ò sì kọ́lé láyé kò ní ìdí ọbanújẹ́, automatically ni wọ́n kọ́lé fún ọ. Wọ́n ra ibi tí wọ́n sin ọ́ sí, wọ́n rà fún ọ, wọ́n kọ́lé fún ọ nu. Ìwọ tó òrówó ra mọ́tò, inú rẹ wá ń bàjẹ́, mọ́jẹ́ inú rẹ ó bàjẹ́. Bí gbẹ̀yìn wọ́n ra mọ́tò fún ọ, pósí tí ẹ bá gbé wa sí njọ́ wọ́n sin wá ní mọ́tò tán rà fún wa. Ẹ̀dá tí ò sì ráṣọ wọ̀, tí ò wọṣọ, má banújẹ́, automatically ni wọ́n raṣọ fún ọ. Bóyá bàbá wa jẹ́ mùsùlùmí, wọ́n raṣọ funfun fún ọ. Bọ́ọ̀ bá jẹ́ kìrìsìtẹ́nì, wọ́n dáwọ́ súùtù owó gbogbo ẹ̀ bó ṣe sùtánà, wọ́n wọ̀ fún ọ, ọ wọ̀ dọ̀rùn. Kí wá ní gbogbo kẹ̀kẹ́ pẹ̀pẹ̀ tòtò tá a wá ń dààmú sí nú ayé, tá a wá ríra wa bí ẹni pa àti ju ń tá a wà lọ. Mo fi àwọn ọ̀rọ̀ kan tí mo gbọ́ lẹ́nu Ọ̀nìrìṣà ní àsìkò ìgbà tí mo lọ rèé ṣe àgò láàfin sí wọn.
nígbà tí mo jẹ́ alága ọ̀dọ́ Yorùbá fún ìpínlẹ̀ Ọ̀yọ́ àti alága àwọn alága fún gbogbo ìpínlẹ̀ tí ń bẹ nílẹ̀ káàárọ̀ oòjíire. Kábíyèsí ní wípé àwọn ò bẹ̀rù ẹni tó lówó jà wọ́n lọ, àwọn ò bẹ̀rù ẹni tí owó àwọn jọ dọ́gba, àwọn ò sì bẹ̀rù ẹni tó ti lówó àmọ́ tówó rẹ̀ ò tí ì tó tàwọn. Èmi mo wá dáhùn lọ́jọ́ náà, mo ní àrólé Oòduà táwa lẹ bẹ̀rù. Wọ́n láwọn bẹ̀rù ọmọ tí ń tọrọ bárà níta torí àwọn ọmọ tó lódùmarè tí ó sọ́dà láàrin ìṣẹ́jú àáyá. Ṣé náà ni wọ́n ti wá sapá báyìí lọ wà ń bi coronation láàfin Ọ̀yọ́ ló ní wọ́n máa bọ́ kágbádá lọ́lọ́ rèé náwó sọ̀ nírìṣà. Agbádá tó ní padà rẹ̀ ń bọ́ kámọ́ngbọ̀ bá yá tí gbogbo rẹ̀ ó ti lọ tó ti dẹni ìgbàgbé. Ọwá kù ọkùwà rẹ okùn tó gbélé ayé rẹ ṣe tọ́. Àdìsá ọba Adéyẹmọ ti kọ̀tàn tí ò ní tán, bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀. Bó nírètí bá kọ̀ tó lóun òfin gbá mọ́ èyí tó ti fi òní parun láíláí. Mo máa ń sọ̀rọ̀ yìí ìsìníye sọ. Whether you like it or not, ìtàn tó lóyè Sunday Igboho ti kọ, ẹni tí ọba tó kọ irú ìtàn bẹ́ẹ̀ yóò ṣe wàhálà yóò làágùn torí fúnra Ọlọ́run ló fi ìfẹ́ olóyè Sunday Igboho OOSHA sí ọkàn àyà àwọn ọmọ Yorùbá látàrí wípé kíni nígbà tí ojú ń pọ́n igún ìran Yorùbá àwòdì olóyè Sunday Igboho OOSHA bá wọn rà. Ìgbà tí ogun ṣe tán tó fẹ́ kó ilẹ̀ Yorùbá, Igboho fira rẹ̀ jì fúnra Yorùbá. Ìdínú tó fi jẹ́ wípé àtọyún inú àṣẹ ẹ̀bí àtọmọ kékeré àtàgbàlagbà àtàrúgbó àtọmídán àtọkùnrin àtobìnrin ni wọ́n ń pariwo olóyè Sunday Igboho gẹ́gẹ́ bí akíkanjú ọmọ Yorùbá tá a lè fọwọ́ rẹ̀ sọyà pé no ọmọ ni. Wọ́n ní jẹ́ ojú ogo làárán tí akíkanjú ọmọ làárán tí ọmọ líle. Mo ti wo oríṣiríṣi fídíò táwọn èèyàn ti ń pè pé kólóyè Sunday Igboho dákun kó wá gba àwọn lọ́wọ́ àwọn Fúlàní ajínigbé. And I'm not putting this straight to you people. Ẹ má pariwo olóyè Sunday Igboho mọ́, ẹ má pariwo ìjọba. Ariwo méjì lẹ pa fún ìjọba. Ariwo àkọ́kọ́ ó ní wípé kí ìjọba kí wọ́n fọlóyè Sunday Igboho sílẹ̀. Ariwo ẹ̀kejì ìdí wípé kí ìjọba ó mójútó ń tó yẹ ká mójútó ká sì jẹ́ kí ìran Yorùbá kan lọ lọ́tọ̀ kí gbogbo ìran kan lọ lọ́tọ̀ọ̀tọ̀. Àìmọye fídíò, àìmọye oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀. Ìgbà tẹ́yìn ọmọ Yorùbá bá dákẹ́ tẹ́ ẹ̀ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho bí ó ṣe wálé tó wá di wípé ńgbà tó gún jà yín látẹ̀yìn ní ìsìn lẹ́wà ń pariwo pé Sunday dákun gbà wá yóò gbà yín tòótọ́ àmọ́ ẹ kọ́kọ́ gbára yín ná. Mo fọlọ́run tó di mímẹ́ búra, mo fijọ́ tí ó ku èmi nìkan nù sàárè pẹ̀lú ìwà mi mẹ́ búra ibì kan mo ti dé yìí. Ìyá mi kan wọ́n fi owó kékeré kan ránṣẹ́ nígbà tó mẹ́sẹ̀jì mi yẹn ní ìjẹta ọjọ́ Tuesday. Wọ́n mẹ́sẹ̀jì mi wọ́n ní kí làwọn fi lè ran àwọn Àgbẹ̀kọ̀yà wọ̀nyí lọ́wọ́. Mo ní nǹkan bá níní, wọ́n ní ń fáwọn láka nọ́mbà mo wá fún wọn. Ìgbà tó wá di àárọ̀ kùtùkùtù lánàá torí Amẹ́ríkà là ń wà, mo ti bá 25,000 nínú àpò òṣùwọ̀n mi. Mo
mo wá ti rí mẹ́sẹ̀jì wọn. mo wá pe àwọn wọ̀nyí pé kí lẹ fẹ́. wọ́n ní bó ṣe gàrí kí n bá fi rà ni mo wá gbé lọ. àwọn akitiyan kan lọ́tún lósì náà tán tó wá ń ṣe ìlàwọ́ àjọ gbárùkùtì ni mo fi wá dé padà. lálẹ́ àná Wednesday ni mo fi padà délé níbi around 11:30. ìtẹ́mi fi lè contribute sí ìran Yorùbá nìyẹn. mi lè gbé àdá, mi lè gbọ́kọ́. àmọ́ ká fẹnu fọn rere ilẹ̀ Yorùbá, ká sì kí olóore. Ìgbòho lẹ́gẹ́sì Ìgbòho ò ní parun láíláí. ẹni bá fẹ́ pa lẹ́gẹ́sì Sunday run oní òrùn tọmọtọmọ. Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ sọ̀rọ̀. ó lẹ́yìn Fúlàní. ó ní mò ń bá yín sọ ẹ̀fẹ́ gbọ́ ẹ̀fẹ́ gbà. olóyè Sunday Igboho ṣá wọ́n láwọn dé tán. wọ́n wá gbòṣùbà ràbàǹdẹ̀, òṣùbà káre. wọ́n gbé fún àwọn tí wọ́n fi ra wọn jìn láti máa ṣiṣẹ́ takuntakun nínú igbó wa gbogbo àti láwọn òpópónà wa gbogbo ní àwọn abúlé wa gbogbo níletò síletò. olóyè Sunday Igboho ṣá láwọn kí wọn, àwọn f'Odùduwà àwọn fi sìn wọ́n, àwọn fi gbogbo gbogbo òrìṣà mẹ́rìndínlógún tí bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá àwọn fi ṣe kíni, àwọn fi kí wọn. mo wọ́n láwọn fi gbogbo àwọn òòṣà ẹ̀tàlérúgba tí ń bẹ nílé Ifẹ̀ àwọn fi kí wọn o. pé àṣeyè báyìí lalákàn ṣe po. wọ́n wá ṣàdúrà fún wọn pé òjòjò ní sowó kọ́ má lè nájà, kókókó báyìí lára ọ̀tá le. pé wọ́n máa lọre wọ́n máa bọ̀re. olóyè Sunday Igboho ṣá ní àyún lọ àyún bọ̀ lọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ tẹ̀nà. lójú ẹ̀mí olóyè Sunday Igboho ilẹ̀ Yorùbá yóò di fífọ̀ mọ́ ningíningí bẹ́ẹ̀. òmìnira ìran Yorùbá yóò ṣojú olóyè Sunday Àdìsá Adéyẹmọ. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti sọ̀kò ọ̀rọ̀ sórí Olúwo àbí Olú Ìwó àbí kí ló ló ń jẹ amúgbó Olúwo. gbogbo àwọn mọ́gàjí ilẹ̀ Ìbàdàn sọ̀rọ̀, àwọn ọ̀tọ̀kùlúùlú wọ́n sọ̀rọ̀, àwọn ẹgbẹ́ ọ̀dọ́ Yorùbá wọ́n sọ̀rọ̀. wọ́n ní pé Olúwo ìran Yorùbá takọ́kọ́ máa pera rẹ̀ lẹ́míà, àwa èé ṣe ẹ́míà nílẹ̀ Yorùbá. fún ìdí èyí ayọ́kù nínú ọba aládé ilẹ̀ Yorùbá. Rashidi Akabi sọ́ọ̀mọ̀dí tí wọ́n fi jẹ́ wọlé síbi ìwúyè ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ tọ́bi kọ́kọ́ ń blọ́ọ̀kì ẹ̀. ó ní wípé ìmúra rẹ̀ tẹ́míà ni. àwa yìí sì ń ṣe ẹ́míà nílẹ̀ Yorùbá, a kì í jẹ ẹ́míà. adélọ́ba ilẹ̀ Yorùbá ń dé, kì í ṣe láwàní. tó o bá mọ̀ pé o fẹ́ jẹ ẹ́míà sọ pé ká bọ́ wá ibì kan ní Kánò àbí Kaduna, kódà o lè lọ Katsina, o lè lọ Maiduguri. àmọ́ nílẹ̀ Yorùbá kò sórí ọ̀fẹ́ rẹ̀. ohun tó bá jọun la fi wo èpo ẹ̀pà lọ́jọ́ kó sí ẹ̀lírí. kí ló dé Rashidi Olúwo, kí ló dé tó ń dojú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, kí ló dé tó ń dojú rẹ̀ rú? sọ ọ̀fẹ́ ká lálẹ́ Yorùbá ó bínú sí ọ ni wọ́n tiẹ̀ ti ń bínú ná. èéṣe wọ́n ní ilé tí bá ń tòrò ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dàgbà. àwọn ọmọ àwògán ti jáde, wọ́n ní amúnibúni ẹran ìbíyẹ ní ọ́. ìbíyẹ fọ́jú ọ̀tún ẹran rẹ̀ fọ́tòsì.
ìwọ yìí náà lọ kọ́kọ́ ṣe àtìlẹ́yìn fún àwọn Fúlàní. Ìwọ ló kó Fúlàní wọ̀lú Ìwó. Wọ́n fún ọlọ́mọ wọn láti fẹ́, ọfẹ́ ta àpèrè Ìwó, ọfẹ́ ta fún Fúlàní, Ọlọ́run ò lè fún ọ ṣe. Ìwọ yìí náà ni. Olúwo ó ṣe bẹ̀rù àtúbọ̀tán. Àwa bọ́ sórí ayélujára, àwa ń kọ́ bẹ̀, ń bú a sí ọ, ẹni tí ọmọ ń tọ́kàn, aláìnítìjú ọba, kọba ọmọ mugbó, débi pé tó wá ń fídíò rẹ̀, kó sì má lójútì. Tírú ẹ̀ bá ṣẹlẹ̀ ńlú èbó, irú ọba bẹ́ẹ̀ àbí irú olóyè bẹ́ẹ̀, wọ́n kọ̀wé fipò lẹ̀ ni. Kì í ṣe pé wọ́n tó wá máa lẹ́nu lebelebe. Wọ́n ṣe kíni? Wọ́n kọ̀wé fipò lẹ̀ ni. Àmọ́ torí pé wọ́n ò létìjú. Ọba ilẹ̀ Yorùbá wo ní mugbó tí ọ̀wá tó lójútì tí ó tó wá fídíò rẹ̀. Ìwọ náà lọ bẹ̀rẹ̀ kó máa gbé adé sórí ìyàwó rẹ, kó máa níyàwó rẹ náà ẹ̀ǹtáìtù sọ́ba, ẹ̀ǹtáìtù sádé Olúwo. Ọ̀ndàgírèdì wa gan o. Ọ̀nkẹ́rẹ̀ ẹ bá ran Yorùbá gan o. Ẹ̀yẹ ará àwọ̀ ọmọ ṣe o. Bó lẹ ṣe come about this Olúwo gan? Níbo lẹ ti rí tẹ́ fi jọba? Wọ́n ní ká tó fìyàn joyè láàrin ìlú, ó ní láti jẹ́ ni rere. Ṣé ẹ mọ̀ pàmùgbó ní kẹ́ tó fi jọba? Ọba kan lálá tó ti jẹ lẹ́kọ̀ọ́ báyìí ní ìsìn, olè ló ń tẹ́lẹ̀. Àwọn arógo Ifá gan báyìí gan sí ẹ̀sìn pa Ifá gan ti ń gba bíráìbù. Ifá ṣéfá ti ń gba bíráìbù ni. Kí ló dé náà tí Ifá yìí mọ́ lóṣì àfolówó? Tó bá ṣe pé olòṣì ló lè ṣèlú dáadáa, Ifá olòṣì ni ọmọ mú folówó lẹ̀. Tó bá ṣe pé olòṣì ìní ó mú ìlú tí ó tòlú dáadáa, olòṣì ẹni kí Ifá ọmọ mú. Àṣìyàn ọba lolúwo. Kì í ṣe ọba téèyàn fi ń sọ̀yà, téèyàn ń fọwọ́ rẹ̀ sọ̀yà kọ́ bá lẹ́ káàárọ̀ òjíire. Àṣìyàn ọba gbáà ẹni Ràṣídì Àkànbí Olúwo. Ọba ní kì í bàjẹ́, kolokolo ayé ó lù fún ọjọ́ bọ́ọ̀ bá dẹ́kun àti máa kó ìtìjú, ẹ̀gbin, ẹrẹ̀ báyìí ran Yorùbá. Kí ló dé? Kí lẹ̀ṣẹ̀ wa? Kí ni tá a ṣe fún ọ̀rọ̀ Ràṣídì? Kàtígórì kan náà ẹni mo fi ìwọ àti Gani Àdàmú sí. Ẹ̀jọ́ lóore kankan tẹ́ ń sànran Yorùbá. Gẹ́gẹ́ ẹ máa gbọ́ pàákì lọ. Ẹ máa jíjú ẹlẹ́yà. Fúlàní wọ́n ń pààràn wa, wọ́n ń gbomijé lójú wa. Ẹ sì dákẹ́, ẹ wí nǹkan kan. Ṣénú yín wá ń dùn sí ni? Àbíbò kàkà kẹ́ ẹ ṣe yìí, supremacy battle lẹ́yìn ọba lẹ́ ń fà. Níjọ Aláàfin lọ, Aláàfin jọ̀ ní lọ, jọ́kí ń tiẹ̀ sódowó sápò rẹ ni. Àbọ̀sí àyà agbọ̀rọ̀ mi dẹlẹ́rù. Ọ̀rọ̀ ni àtàláàfin ṣe kàn ọ́, àwa ti pẹ̀tù sí wọn gẹ́gẹ́ bí ọmọ wọn. Pé ẹ ṣera yín lọ́kan kẹ́ ẹ má bàa fìyà jẹran Yorùbá. Ó ní ìsìn. Ẹ worú eléyìí, mo mọ̀ pé ẹ ti rí i tẹ́lẹ̀. Ẹ wà àgbàdo bó ṣe green lọ. Ṣé ẹ ti rí? Wọ́n sì da màálù wọbẹ̀. Wọ́n sì ń fi gbogbo àgbàdo fún màálù. Ẹ̀yin Gani Adams, Olúwo amúgbó ọ̀sọ̀rọ̀ lórí gbogbo àwọn wọ̀nyí. Nǹkan tí ò nítumọ̀ ilẹ̀ ń sọ̀rọ̀ lé lórí. Ọ̀nìrìṣà, ẹ̀yin náà sọ̀rọ̀
gbàtà kí gbogbo yín lẹ̀ ń benefit lábẹ́ àwọn Fúlàní wọ̀nyí, gbogbo yín náà lẹ́ ń ra màálù kún màálù fún wa. ẹ wò bá ṣe soko olóko, ẹ wò bá ṣe dá kíní woko olóko tó ń joko olóko. ẹ rí nǹkan kan ṣe sí àfi ká ẹ máa ṣe yàmà. owó táwa lé láyé ayé o, àkúkù bí àkúkù ìjòyè ọ̀sán jẹ́nu mi ọ̀kálù lọ. bẹ́ẹ̀ni oyin ọ̀bá kàlù ẹ fi pòólẹ̀, ẹ forí àpèrè Oòduà lẹ̀. ó dẹ̀ wá fàsìkò yìí mo fi gbé òṣùbàrà balẹ̀ fún bàbá Akékaka àtàwọn bàbá wa tó jẹ́gun Àgbẹ̀kọ̀yà ká tó wá dìde ní ìsìn pé àníṣe Yorùbá ní láti kọ̀yà. tẹ́ wá dá ọmọ jọ láti máa yọ ìran Yorùbá kúrò nínú ọ̀fìn, ẹni pé tó lóye Sunday Igboho ṣá ń ṣe ẹ lọ́tẹ̀yìn lọ́rùn, ẹ sì fẹ́ kó kọ̀ntínú débi pé àti wá ń rí ipa rẹ̀ nílẹ̀ Káàárọ̀ Oòjíire. mo kí yín o. mo tó wá fàsìkò yìí mo fi ń sọ fẹ́yìn ọmọ Yorùbá, Olódùmarè ò ní ṣe wá ní ẹ̀gà ní fẹnu ara rẹ̀ kọ́lé, títún fẹnu ara rẹ̀ túká. ẹ ti kọ́lé, ilé ti dúró, ká mẹ̀ǹtẹ́ẹ̀nì ẹ̀ ló kù. Yorùbá nation ti stand. Yes, because àwọn nǹkan kan wà tí ń jáde nínú speech tá ààrẹ fi ránṣẹ́ sí ọ̀dọ̀ Aláàfin Ọ̀yọ́. Yorùbá nation jáde ń bẹ̀ gàdàgbà wípé ká ṣe ọ̀kan kí Yorùbá nation ó lè ṣe kíni, kó lè dúró gbèrègèdè ń bẹ̀ nínú speech ààrẹ. mo wá ń bẹ̀ yín, mo falálẹ̀ Oòduà mi bẹ̀ yín, àwọn tí Olódùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ fún ìran Yorùbá nínú igbó wa gbogbo àti lópòpónà wa gbogbo àti láwọn ibì kọ̀ọ̀kan tí ẹ ń bá wa mú àwọn ẹni bí jáde, àwọn ẹ̀ṣọ́ aláàbò gan wọ́n lè testify sí pé ìyàtọ̀ ti wà nílẹ̀ Káàárọ̀ Oòjíire. mo wá ń bẹ̀ yín, mo ń rọ̀ yín, wọ́n nílò nǹkan tó pọ̀. ìní mo ṣe ń pariwo gbogbo ìgbà, kì í ṣe ń tá a lè máa kà lórí social media. àṣírí wa ò ní tú lójú ọ̀gbẹ̀rì. mo ṣe ní ẹ mẹ́sẹ̀jì mi 09036 371643. ẹlòmíì ràn wọ́n lọ́wọ́ tí ní wọ́n má dákọ̀ ọ̀hún. ẹ ń bá fẹ́ wọn dákọ̀ ọ̀hún, àwọn orí platform ànilágbájá ti ràn wọ́n lọ́wọ́. olóyè Sunday Igboho ó nípa tí bàbá yìí ti kó. torí ọ̀rọ̀ ọ̀ràn Yorùbá gbogbo wa lọ́kàn. àwa tí wọ́n ń tàn Fúlàní ń dẹ̀mí wa légbodò nílé, ṣèbí mọ̀lẹ́bí yín la jẹ́. ẹ̀yin ìyá mi bàbá mi tẹ́ wà ní diaspora, mọ̀lẹ́bí yín ni wà. àti sáré ipá ti pín, àti tọpa odò tí ọ̀yẹ́ àti pàdé Olúwẹ̀rí ìlójí kásátọ̀ yẹn wá pé kẹ́ ẹ bá wa ràn wọ́n lọ́wọ́ kí ààbò tó ń dáàbò wáyé kó lè bá àtúbọ̀ máa tẹ̀síwájú. òṣèlú kan tó ṣẹ̀yìn ìyá bàbá mi náà, ṣèbí torí wípé ọ̀dẹ̀ òdùn nìgbẹ́ fi dàbí ìlú ló fi dàbí ilé. ṣé bọ́ ọ̀dẹ̀ bá dùn ṣégbẹ́ ó dàbí ilé ni? ṣégbé sí ayé tí ọ̀pọ̀ ẹ̀yin ìyá mi bàbá mi tẹ̀ ń gbé lókè òkun kò tẹ́yìn lọ́rùn. àmọ́ torí wípé ètò ààbò kò sí, ìgbáyégbádùn kò sí, ilẹ̀ Káàárọ̀ Oòjíire ilẹ̀ ṣe tẹ́ pa sọ́run. àmọ́ ètò ààbò wa ẹ bá wa dá sí i. ẹ má dá wọn dá. mo fọlọ́dùmarè, mo falálẹ̀ Oòduà, mo fi bẹ̀ yín. ẹ dákun, lóòótọ́
ti náwó síbi tó pọ̀ tí ò sí result. àmìyí àgbà náà lẹni tá a bá ra rọ́ àní ra òótọ́. yes bá a bá ra rọ́ àní ra òótọ́. Yorùbá life matters mo ń pè yín. Yorùbá nation general mo pè yín. Àràkọ̀yà Yorùbá united mo pè yín. Orílẹ̀-èdè Yorùbá mo pè yín. Yorùbá G foundation mo pè yín. Odùduwà youth movement mo pè yín. Yorùbá ló wù mí jọ mo pè yín. Ìjà òdọ́là orúkọ ló ń sọ ní mo pè yín. Odùduwà republic group mo pè yín. Àmọ̀tẹ́kùn USA mo pè yín. Ìṣọ̀kan ọmọ Oòduà mo pè yín. Akọni Yorùbá ìṣọ̀kan mo pè yín. Alẹ́ àti ṣe ni ọmọ àti ṣe ara rẹ̀ mo pè yín. Yorùbá youth nation YYN mo pè yín. Ìṣọ̀kan ọmọ Oòduà UK mo pè yín. Ìṣọ̀kan ọmọ Oòduà London mo pè yín. Àtẹ̀yìn kọ̀ọ̀kan òmẹ́yọ̀ ẹ dá sí ti mẹ́lẹ̀ yìí ẹ pa àwọn èèyàn ẹ pè wọ́n Yorùbá International Congress gbogbo yín pátápátá àpàrà oògùn Yorùbá guards ẹ pè yín ẹ ṣe kíni ẹ bá wa dá sí Yorùbá nation platform gẹ́gẹ́ náà á pè yín ẹ bá wa dá sí ti mẹ́lẹ̀. I don't want to be mentioning names of individuals. bàbá mi Mr. Sunday Ayọ̀rìndé ẹ dá sẹ́yìn náà máa ń sọ̀rọ̀ nípa security pé àgbòrán Yorùbá ó ṣe kókó ó jà jù àti wàhálà tó dìde àbí níta máa ń sọ náà nìyẹn náà. ọmọlúàbí lọmọ Yorùbá ẹ̀ǹdé ẹ dìde àsìkò ti tó láti gbàràn Yorùbá là. They have all what they want here on this phone but a lè display ẹ̀ lórí social media. Àìṣe inú ilé ẹni láti jẹ̀kúté onídodo. Àfẹ́ káṣírí wa máa bọ́ ta máa mọ́ kọ́lọ́yè Sunday Igboho ṣàpúpọ̀ fún àtìlẹ́yìn wọn lórí ètò ààbò ìran Yorùbá yìí. Agbára lọ́wọ́ Ọlọ́run kò ní mẹ́hẹ. Bọ́lọ́run ṣe ń fojú aṣebí hàn. Tọ́wọ́ ń bà wọ́n lọ́tún, tọ́wọ́ ń bà wọ́n lósì. Yóò túbọ̀ máa bà wọ́n lọ bẹ́ẹ̀. Àlùbáríkà àwọn tó Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. 09036371643 +234 9036371643 lẹ́ẹ̀kan sí 09036371643. Èmi náà rẹ̀ ń pariwo kí ẹ dákun. Dátà ti fẹ́ gbẹ̀mí mi àríbi lọ. Ẹ kún mi lọ́wọ́ ẹ ràn mí lọ́wọ́ náà. Mo f'Olódùmarè bẹ̀ yín. Gbogbo ẹni tá a bá ṣẹ̀ tí sì ń bínú ẹ má bínú. Mo fòtúrá mi bẹ̀ yín. Mo fàwọn ìyá mi ẹlẹ́yẹ mi bẹ̀ yín. Ọmọ yín mọ jẹ́. Ẹ dáríjì wá gbogbo ẹ̀ṣẹ̀ yòówù tá a bá ṣẹ̀ yín. Ọmọdé ò ní mẹ̀kọ́ jẹ kọ́mọ́ra láhán. Mo f'Olódùmarè mi bẹ̀ yín. Ẹ bá wa dá sí ọ̀rọ̀ àwọn Àgbẹ̀kọ̀yà wọ̀nyí. Ẹ dákun 09036371643. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹni tẹ́ ẹ̀ dágbére fún kò ní mọ bí ẹ lọ. Iṣẹ́ ìṣe yín kò ní dìṣẹ́.
Thank you so much. I really appreciate you all. Lẹ́ẹ̀kan sí 09036 37 1643 Adémọ́lá ọmọ omíyalé lèmi ń jẹ́. Èmi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá lódògbò kẹrin lójú ogun ọ̀bọ̀sòkòtò kẹ̀m̀bẹ̀rẹ̀ bí ìjà. Èmi ní àrọ́mọdọ́mọ ọpẹ́ àgbé. Yes, baálẹ̀ ọpẹ́ àgbé. 1850 to 1851 baálẹ̀ ilẹ̀ Ìbàdàn. Yes, àrọ́mọdọ́mọ rẹ̀ rèé. Olóbómíyalé, olóbádé oyè. Ó bọ́nà ọ̀lápọ̀. Mo dúpẹ́ o. The struggle continue. No going back. No going back. Gbogbo ẹ̀yin dáadáa ń ṣe protest. Enough of this protest. Ẹ lọ máa show action for people yìí ni. Action. Bádìí ẹ bá dà mí lóògùn nù ẹ fọ́ lẹ́yìn. Ojú fún ojú, ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀. Bó ṣe rí nìyẹn. Thank you. God bless you. I love you all. 09036 37 1643. I'll be expecting your call. Ẹ proof mi run. Àwọn tá ní Yorùbá ò ní lè ṣe ẹ proof wọn run. Ẹ ràn àwọn Àgbẹ̀kọ̀yà wọ̀nyí lọ́wọ́. Àbèrè tó pọ̀. Àbèrè tó pọ̀. Bẹ́ẹ̀ni, a dẹ̀ ti rí pa wọn. A ti sin bí àwọn bí Olúmídé àbí kí lóhun ń jẹ́. Bánkọ́lé, fake warrior. Àìmọye warriors tá a ti sìn tá a rí result. But àwọn eléyìí ò béèrè mọ́tò wọn ò béèrè ilé and they are performing. Let's support them. Thank you. God bless you.